nírọ̀rùn lábẹ́ ìdarí ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Muslim Pilgrim Welfare Board. A sì tún fẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé FNSC pẹ̀lú àtìlẹ́yìn tó gbọngbọ́n tí wọ́n ṣe fún wa káàjì 2024 fi kẹsẹ̀ járí tó fi mọ́ gbogbo aṣáájú ẹ̀sìn pátápátá àti gbogbo mùsùlùmí pẹ̀lú àwọn òjáàjì wa. Ọlọ́run Allah ó gbà á níjọsìn fún gbogbo wa. Ètò ti tún wá bẹ̀rẹ̀ báyìí fún hájì 2025. Ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ti ṣí. Ọ̀pọ̀lọpọ̀ ètò tó fi mọ́ ìgbésẹ̀ nígbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti gbé láti mú kájì 2025 kó rọrùn ní wẹ̀lẹ̀mù. Láṣẹ ní ẹ máa bọ̀ báyìí láti wá forúkọsílẹ̀ torí pé àtètè sùn làtètè jí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Hajj Camp Olódó Ìbàdàn tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3806-4502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ Hajj 2025 ìrọ̀rùn ló máa bá dé bí ìdínníláì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akírani kíkí Islam kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. À ń kíra káàbọ̀ sórí ètò Al-Basira èyí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní òkè àdùnbí. Ètò náà ti dé sí orí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn sásùwà tí wọ́n máa ń bá sọ̀rọ̀ Ọlọ́run lọ́tùnlọ́tùn wọn ti wà ní ìkàlẹ̀. Ààrẹ gbogbo àwọn olólùfẹ́ òdodo. Ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a súnmọ́ bí kí a sì máa fi ọkàn bá ẹ̀kọ́ náà lọ́kọ́lọ́n kó jẹ́ kí ó ṣe wá láǹfààní Allahumma amin. Àwọn sásùwà tí wọ́n tún máa bá sọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ àwọn náà ní sásùwà Suleiman boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmin din wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéde alkiyama Allahumma amin. Ní àkọ́kọ́ à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run àwọn tí Ọlọ́run ló ń sábàbí tọrọkọ́bọ̀ tí a fi ń rí wa gbọ́ ẹ̀ Ọlọ́run bá lè kọ́ lọ́wọ́ bá ní sàlékún dáadáa rẹ o. Ìwọ nìkan ló mọ bí ládàá wọn bí yóò ṣètò nítorí pé ètò yìí Ọlọ́run fi àlùbáríkà tí ó pọ̀ sí Ọlọ́run bá lè kọ́ lá máa bá ní sàlékún àrísìkí rẹ fún wọn. Gbogbo àwa tí a wá jẹ́ olólùfẹ́ òdodo tí à ń gbọ́ wa náà gbogbo bí tí a ti ń gbọ́ wa tó jẹ́ pé ìfẹ́ tọlọ́run la ní
tá a fi ń lékún lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa má jẹ́ ọ̀rọ̀ ẹnìkan kan wọ́n dàrú iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná àlùbáríkà tó pọ̀ Ọlọ́run bá ní fi sí wala la hawla wala quwwata illa billahi al-azim. ẹ̀rí pa ń ṣàlàyé lọ lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà ta ni wọ́n fẹ́ gbé kalẹ̀ nílùú Ọ̀yọ́ táwọn ọ̀tẹ́sìn tí kálukú wa ń sọ nǹkan tó wù nípa rẹ̀ láfi wá ń sọ pé ní tí ń pè ń ṣẹ̀ríà àkọ́ni tẹ́ gbọ́yé lálẹ́ àtọ̀bá ọ̀nà àrà mi yọ lórí rẹ̀ náà tí eléyìí ó tún máa jẹ́ challenge ńlá fún gbogbo ẹni tí èsì mùsùlùmí sẹ́ pé wàláhì ọ̀yà lè má ṣe ni o gbọ́dọ̀ mọ̀ lórí ẹ̀mí ara ẹ pé ìsìláàmù lọ́nà tó o bá ṣe ó kù wà tọ́lọ́ ṣùgbọ́n pé kí ni ọ̀nà tọ́lọ́ ọba àlekè ọlá tó yọ́nú sí ìsìláàmù ni ìyẹn làwọn kan ọ̀fẹ́ gbọ́ so gbogbo ọ̀nà láti paná àwọn òdodo tá à ń sọ àwọn tí èsì mùsùlùmí wọ́n ń gbégbèsè lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n ń bọ́ lọ wájú torí pé àwọn òtọ́rọ̀ yẹn ń hit wọn so bí wákàtà máa ń dání pé ìsọ Ọlọ́run ló sọ wá di. táyé bá dání wò tí ò bá rán ni wọ́n lè sọ pé oògùn lónìí tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni alẹ́ bá lójú ọ̀tá wa alẹ́ bá lójú ọ̀tá wa. so gbogbo ibi tí kálukú ń gbìyànjú sí pé bó láti paná òdodo yìí ìmọ́lẹ̀ Ọlọ́run ni kò ṣeé pa láíláí so òdodo ẹni tí bá ń sọ òdodo ẹ lè rí òun fi ṣe nǹkan ṣùgbọ́n òdodo gẹ́gẹ́ torí kì í ṣe nìkan ní ọmọ sòdodo òdodo ò ṣe é dínà mọ́ láíláí òdodo ò ṣe é dínà mọ́ tó tẹ́ bá rò pé dínà mọ́ òdodo bíbá yìí ẹ tó kó bára yín sí ni yọ wà jáde sáǹkù kẹrẹ tí wọ́n tẹ́lẹ̀ yọ máa jáde káàkiri báyìí débi wípé Ọlọ́run ọba àlekè ọlá ń tẹ́lẹ̀ sí gbogbo ọ̀nà tí kálukú ń gbà ìhùn ń dùn àwọn ẹ̀ka so pàtàkì jùlọ wọ́n tó wá ń lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn àáfàá ti mọ̀ wọn àwọn sọfẹ́sẹ̀lú so àwọn sọfẹ́sẹ̀lú ni wọ́n máa ń kọ́ àwọn tí ń jẹ́ tí èsè mùsùlùmí mọ́ra láti máa fẹ́ fi wò pé bó láti fẹ́ di prógámù òdodo ìbò láti bìwó so gbogbo ẹ̀ náà irọ́ ló bá dé ní òní atúntún sọ pé irú rẹ́sì tí mo fẹ́ sọ ìbáwọ̀ ẹ̀ mú bọ́ọ̀tà a ní Islam ní complete religion tó jẹ́ pé kò sí ní tí ọ̀dà sí láyé ọ̀rọ̀ ogun là ń sọ lọ pé a ní tí ẹ fẹ́ máa jókòó sọ ń bi ṣẹ̀ríà ní Central Mosque lọ́yọ̀ọ́ bí a ṣe ń jókòó sọ ní Central Mosque ní Ìbàdàn lẹ́yìn tọ̀sí bí àwọn ìlú míì náà ṣe ń sọ l'Ondo wọ́n ń sọ àbí kí ló tún kù táwọn àfọ òjókòó ń bẹ̀ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ fẹ́ lo ìgbésí ayé yín ní bí ẹ̀sìn yín ṣe fẹ́ níyìí tí ò ní capital punishment inú ní tá a fẹ́ máa gbéyẹ̀wò ń bẹ̀ nù oyún inú tí èèyàn kú fún ẹnìkan kú oyún wá wà nínú èèyàn fún ẹ̀rí pé sọ pé oyún wà nínú ìyàwó rẹ̀ ìsìláàmù ọ̀rọ̀ oyún nínú tá a fẹ́ sọ ọkọ dọ̀rọ̀ pé ọkọ kú ìyàwó lóyún ìsìláàmù ẹ̀sìn ni ìwọ tó ti ṣe omi ṣe o. inú ìwé tó bá wà bóyá ọ̀pẹ̀lẹ̀kẹ̀lẹ̀ bá lè gbé wá náà tí ó sọ gbogbo eléyìí aníláfi sọ pé kò sí àwọn àfọ ẹlẹ́bọ tẹ́ ẹjọ́ ńlẹ̀ dí àpò pọ̀ mọ́ra yín yẹn àwọn ọmọ gbogbo ń tà ń sọ èyí torí pé oògùn ni wọ́n lọ kọ́ àwọn èèyàn máa ń rò pé ìsìlámù pé oògùn ni nígbà àwọn òkè ó yanjú ó kẹ́ tẹ̀sí ń gbọ́ wá nílé náà ọwọ́ ọdọ́ lẹ̀ ń kọ́ mọ́ lọ sí wàlímọ̀ ọmọ tó lọ sí wàlímọ̀ ọmọ yín tó lọ lé kẹ́ wá pèjókòó kó wá sọ ọdún tà ń sọ yìí kó wọn léyìn nǹkan ní ọmọ ní tí ọmọ ní ọmọ bá jórí ẹyẹlé tí ẹ ń jẹmọ́ kinní kan odò lásán so àwọn ẹgbẹ̀gí lẹ̀ ń produce láwùjọ ìmọ̀ ẹ̀sìn wádìí gan ìkòníjọ́ ọ̀rá yìí pé ó ti ẹ̀ ń fojú sọ aláboyún kẹ̀kẹ́ kí n jò lẹ́lòdè kinní kan kí lọ́kàn wà tẹ́lẹ̀yìn a fẹ́ sọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn ló rọrùn oyún onú téèyàn kú fún kì í sọ̀rọ̀ ọkọ àtìyàwó oyún tó wà nú ẹnìkan wá kú ṣùgbọ́n ẹjẹ́ akọ́gbé wa pé bóyá ọkọ kú ìyàwó lóyún ṣùgbọ́n kì í ṣe o àárí ìyẹn làwọn onílọ́rọ́ ń pè ní alhamlu oyún ṣé ẹ rí hamlu oyún gbogbo nǹkan tí bá ti ń bẹ nínú obìnrin abo òní lọ́rọ́ ń pè ní hamlu jámù rẹ̀ a máa jẹ́ ahmal ó sì lè jẹ́ himal so
lọ́dọ̀ àwọn oníkéwú torí a rí student ìtọ́jú oníkéwú náà tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó náà ń gbé tó wà nínú ilé àbí lórí Facebook yóò lè máa rí nǹkan kọ́lẹ̀ so tí wọ́n wá sọ yí pé obìnrin lóyún wọn ò ní ìmọ̀rọ̀ àtún hamilun kì í ṣe pé hamila ó lè lọ ní hamila náà o ṣùgbọ́n obìnrin ní máa ń lóyún ọkùnrin kì í lóyún so kò wulẹ̀ bá àfi tá a mọ̀ rúbútọ̀ sí ká fi mọ̀ yàtọ̀ láàrin ọkùnrin àtobìn hamilu tí a sọ pé hamila náà pé ó lóyún ṣùgbọ́n hamila tó bá níta téèyàn bá gbé nǹkan lọ́wọ́ bóyá obìnrin ó gbé ẹrù lọ́wọ́ àbúgbé lérí so wọ́n ní ìyá hamila ó gbé nǹkan lọ́wọ́ wọ́n sì tún lè lò fún oyún náà tó ti yé bá ipe ó lóyún ó sì lè fa nǹkan dání ṣùgbọ́n kí la fẹ́ lò ń bẹ nínú ṣẹ̀ríà tá a bá ń sọ̀rọ̀ ń pa literary minimum sọ lọ́dọ̀ àwọn elédè òun náà ni uwa máa ń fi ìbátanilẹ̀ àdàmíyà gbogbo tí bá ń bẹ nínú ọmọ ànábì ádámà lóbìnrin tó ti yé bá wọn alimutawafa aniha téèyàn kan kú fún tó ti yé bá wọn ẹnìkan ó kú fún ẹnì pé ìdá àkọ́kọ́ n tí ń bẹ nínú ọmọ ànábì ádámà tí ẹnìkan wá kú fún obìnrin tí oyún bẹnu rẹ̀ ẹni tó kú fún ẹnìkan ti kú fóbìnrin o so ti bá mi ń wálàdé n tí ń bẹ nínú rẹ̀ lọ́mọ tó sì jẹ́ pé ọmọ yẹn tí ẹ bá ẹlẹ bí sáyé yẹrìtù yóò jogún ẹni tó kú yẹn a ó yóò jábù tàbí kí wọ́n já òun náà kọ́ mọ́ jogún kì í ṣe dandan kó jẹ́ wípé ọmọ tá à ń dúró de oyún inú tó wà ń bẹ wípé dandan ni kó jogún ẹni tó kú ìgbà míì ń bẹ ó lè jẹ́ pé tí ẹ bá bí náà sáyé tí ẹ bá bí tán wọn ò ní fún lógún ṣùgbọ́n ó láwọn nǹkan tí ó ṣe aoyo afiru alage èrìhì tàbí kó jẹ́ wípé tí ẹ bá bí ó lè má jogún o àmọ́ wíwà láyé rẹ̀ òun náà tó kọ dẹ́nìkan tí ò ní jẹ́ níyàn ó jogún irú ẹni bẹ́ẹ̀ àádádóde tọ́ra fẹ́ ó níṣẹ́ tí ó ṣe tó ti bá bóyá ó lè kọ dẹ́nìkan mínàlì wárọ́sà níbi àwọn tó fẹ́ jogún so bóyá yóò kọ́dí wọn ní òfin jẹ̀mí ìtàkọ̀dír níbi gbogbo ọ̀nà táwa ti ń gbà pé bùbù rẹ̀ kalẹ̀ pé ó lè jọ́pin ó lè jóbin àbàpá kan ni ó ti kọ́dí wọn ní tá a fẹ́ sọ lálẹ́ inú obìnrin kan lóyún èèyàn kan wá kú fún un nígbà tẹ́ni yẹn dẹ̀ kú sóyún yẹn ti wà nínú rẹ̀ àbí òsì torí pé ẹni tá à ń pè lẹ́ni tí yóò jogún ó ní gbogbo ẹni tó bá jẹ́ alààyè àti sọ lọ báyà níjẹ̀ẹ́dógún nígbà tó kú bá kú òkùnkùn láago 10 alẹ́ ẹni tí ó wá fẹ́ jogún rẹ̀ ó wà láyé láago 10 alẹ́ hàn tó bá kú láago 10 kọjá ìṣẹ́jú méjì ẹni yẹn ti lẹ́tọ̀ọ́ láti jogún ẹni tó kọ́kọ́ kú láago 10 gẹ́rẹ́gẹ́ tó bá ti jẹ́ fámìlì rẹ̀ ṣé àpò náà ti padà kú á fún lẹ́tọ̀ọ́ torí pé ńgbà tí òkú kú ó sì wà láyé ẹ ń bá wà láyé ńgbà tó kú kú kódà pọ̀ sí ìṣẹ́jú méjì lọ padà lò lẹ́yìn ìgbà náà òun ní ẹni tí Islam fún ní ẹ̀tọ́ láti lè jogún àwọn àfáà wa ní oyún inú àtọ̀ tó ti dúró sára obìnrin tó sì jẹ́ pé tí a bá bí ọmọ yẹn yóò jẹ nínú ogún ẹni tó kú Islam ní oyún yẹn náà ti wà láyé nígbà táàtọ̀ yẹn ti lè dúró tí ò ti wálẹ̀ alààyè ló náà ṣùgbọ́n kàn ní májẹ̀mú kó tó lè jogún ni ẹ jẹ́ n fún alẹ́ sàǹpù kan tá a fi mọ̀ yìí pé ọ̀rọ̀ ogún kì í sọ̀rọ̀ ọkọ àtìyàwó òun nìkan ìyá kan lóyún ńgbò lóyún ọmọ rẹ̀ kan bóyá bí àkọ́bí rẹ̀ tó ti dàgbà tó ń ṣiṣẹ́ ó ti lówó lọ ṣùgbọ́n kéè má rí kò ìfẹ́yàwó kéèsì kankan ìyá rẹ̀ sì wà láyé tó sì lóyún ọmọ yẹn wá kú nínú ṣẹ̀ríà Islam oyún tó wà nínú ìyá yẹn tí ẹ bá bí àbúrò ló jẹ́ fún ẹni tó kú nínú ẹni tí ó sì jogún ẹni tí ò níyàwó tí ò lọ́mọ tí ò bímọ àbúrò jẹ́ kan bẹ̀ ṣe pé nísìn ìdògún dúró kì
kì í sọ̀rọ̀ pé ọkọ àti ìyàwó á wo agbègbè wo pé oyún tó wà nù yìí ta ni oyún ìlẹ́tọ̀ sí ẹni tó kù yìí ǹjẹ́ tí a bá bí oyún ìsọ́lẹ́tọ̀ sógun rẹ̀ kì í sọ̀rọ̀ ọkọ àti ìyàwó nìkan sọ́kàn àwọn àfáà wa ní sẹ́rí ọ̀rọ̀ táwọn àfẹ́sìn sọ yìí gbogbo ẹni tí èsì mùsùlùmí àtọwọ́ tó jẹ́ mùsùlùmí wàá mọ̀ pàtàkì pé Ọlọ́run mọ̀ fún wa ní àwọn ọ̀jọ̀gbọ́n o wọn kálukú sì lọ táàpù nọ́lẹ́jì ẹ̀ látara hadith anabi sallallahu alaihi wasallam láti sọ fún wa pé ẹni ọba fẹ́ mọ̀ kí ó tọ́ mọ̀ yanjú dáadáa tí làákàyè rẹ̀ ó pè mọ́ o ní pé ọ lọ táàpù nọ́lẹ́jì rẹ̀ nínú kùránì àtàdíìsì ni ibi ìmọ̀ ti wà nù ibi ìmọ̀ ti ṣọ́ọ̀ṣì ìmọ̀ kí ni ṣọ́ọ̀ṣì ìpìlẹ̀ mọ̀ orísun mọ̀ bí orúkọ Muhammadu orísun mọ̀ kùránì àti hadith ni torí pé Ọlọ́run ló gáìdì ẹ̀ fún ara rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní Quran ọ̀rọ̀ anábì ni sallallahu alaihi wasallam so àwọn àfàtọ̀bọ̀ wá jókòó ti Quran àti hadith wọn a mọ̀mọ́ gbárí lẹ́kọ̀ọ́ torí pé làákàyè wọn máa fẹ̀ sí ni gbogbo ń tá a fẹ́ máa sọ yìí ó ti wà nílẹ̀ more than 1000 years ago táwọn àfáà ti kọ́lẹ̀ nígbà náà kò tí ì sí ti ń jẹ́ mẹ́sìn kò sí ti ń jẹ́ scam wọ́n wá gbìyànjú gbogbo tí wọ́n á kọ́lẹ̀ medical doctor kankan ò lè rọ́gilé ogun ọ̀rọ̀ táwọn máa ń sọ ẹ̀ over 1000 years láwọn àfáà ti kọ́lẹ̀ wọ́n ní ká tó lè sọ pé oyún afẹ́ mọ̀ sóyún ìwà nínú nígbà tó kúkú àbí ó sì ń bẹ̀ wọ́n wá gbé májẹ̀mú kalẹ̀ pé àbíjá ẹ afẹ́ mọ̀ pé májẹ̀mú tó yún òfin jogún jà oyún tá à ń retí pé tó bá bí ṣé yóò jẹ́ nínú ogún ẹni tó kú yìí wọ́n gbé májẹ̀mú mẹ́ta kalẹ̀ ash-shartul awwal májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé tahaqququ wujudihi fi rahim agbọ́dọ̀ rí pé oyún yẹn wà ń bẹ̀ ọ wà nínú ìyá rẹ̀ fi batni limaria nínú ìyá rẹ̀ gẹ́gẹ́ hina mautil muwarrith nígbà tó kú yẹn ìgbà tó kú sóyún ti wà ń bẹ̀ wala onutfa kódà kó má ju omi lọ́gbọ́lọ́gbọ́ báyìí lọ tó ti wà nínú àpò ìbí agbọ́dọ̀ confirm ẹ̀ pé sóyún yẹn wà ń bẹ̀ nígbà náà kò sí scam àwọn àfáà wa ní tá a bá fẹ́ mọ nǹkan tí ó yé wa ẹgbẹ́ agbá àwọn májẹ̀mú kankalẹ̀ tá a fi lè mọ̀ ká oyún tí lágbájá ẹ̀ ní pẹ̀lú tá a rí yìí o oyún yẹn ti wà ń bẹ̀jọ́ tó kúkú a wà máa fi déètì sọ ká sọ pé òkúta tí ó kú yìí ó kú ní January oṣù kẹ́ni ló kú ní tí ó yé wa báwọn ká sọ báwọn àwọn àfáà ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé obìnrin tí ó lóyún à ń tẹ̀lídà kó bímọ tó ti bá kó bí ọmọ tí ó wà nù rẹ̀ yìí yóò bí ní hayyan ní alààyè tó ti bá kọ́bùlà mùdíyì zamani àkọ́lé muddatil haml síwájú àsìkò èyí tó kéré tí Islam gbé kalẹ̀ pé téèyàn bá lóyún oṣù báyìí ló kéré minimum téèyàn obìnrin fi lè lóyún tí ó sì bí successfully Islam tó sọ kí ni oṣù ó ní pé wọ́n ní òkú tó kú ní January tí obìnrin yẹn báyìí lè bímọ ní February ó dé ní ọlọ tó bá bímọ ní March ọlọ tó bá bímọ ní April kò sáà kó bímọ ní less than 6 months sígbà tó kú yẹ kú wọ́n nítorí pé 6 months oṣù mẹ́fà òun ni ọjọ́ tó kéré jù tóbìnrin lè fi lóyún tí ó sì bí lónìí ẹ lọ béèrè orí afẹ́ la ti ń sọ yìí àwọn dókítà àgbáyé gbà pé oyún oṣù mẹ́fà obìnrin ó bí successfully Islam ló gbé wá kí lè rí wa ẹ̀jẹ̀ àlọ́nu sọ́tìlù bá kọ́ra bó làwọn àfáà ṣe yọ. Walidatu. Aya kelo Quran chapter 2 a máa kó tiẹ̀ wọ́n náà wá lọ gbé English Quran tó fi rí pé ẹlòmíràn kí lọ́nà bí contribute sáyé nígbà tó ọmọ nǹkan kan ọkàn rò pé kákà mẹ́wẹ́ kíní kankan máa kọ́ wọ̀ pé nígbà tí kíní kan ń bọ̀ láti sọ̀rọ̀ ayé irọ́ ìlélẹ̀ yìí sọ̀rọ̀ ìlélẹ̀ lọ sínú
ọmọ ọ̀jọ̀gbọ́n ní Islam lè yé lọ sínú Quran chapter 2 Suratul Baqarah verse 233 ayatọ̀ wà ń bẹ̀ ọlọ́ni wálíwálídátù ọlọ́ni àwọn obìnrin tí a ń bímọ ṣùgbọ́n farabalẹ̀ ọlọ́ni àwọn obìnrin tí a ń jẹ́ bímọ tí a ń jẹ́ ìyá ọlọ́ni yurdina auladahunna sórí bẹ́ẹ̀ wọn mọ́tù ní tu habaru wípé wọ́n máa fún ọmọ wọn lọ́yà nínú usul fiki ọgbàwòrán habaru wà wàlìmọ́rọ́dù bí insha amúrù ni ìtura ẹ pé wọ́n máa fún ọmọ wọn lọ́yàn amúrù ni liyurdina kí wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yàn fún odidi ọdún méjì fún ṣùgbọ́n Ọlọ́run ní lèmọ́ni àrọ́dà ayò tí ń máa rọ̀dọ́ à fẹ́ni tó bá fẹ́ kọ̀m̀plìtì fúnfún lọ́yàn kì í sọ̀ràn yẹn o but ọ̀dà pọ̀ ó bẹ̀ pé ó lè mọ́ fún fọ́dún méjì ó lè fún lọ́dún kan ṣùgbọ́n èyí tó bá fẹ́ kọ̀m̀plìtì ẹ̀ ọdún méjì náà àyà kan nù ẹ̀rí pé kí Ọlọ́run sọ ń bẹ̀ ọ sọ̀rọ̀ nípa ìfọmọlọ́yàn títọ́jú ọmọ fọ́dún méjì 2 years nínú súrà mi Suratul Ahqaf Quran chapter kini sura chapter 46 verse kini verse 15 Ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ nípa àsìkò táwọn obìnrin ó fi lóyún àtàsìkò tí wọ́n fi tọ́jú ọmọ tẹ́ bá wáyà no bá kọ́ra yìí ọwọ́ ìtọ́jú ọmọ nìkan ló pé lọ́dún méjì Ọlọ́run wá ní wọ́n wà sọ́yìnà lè insana biwalidayhi ihsana hamalati ummuhu kurha wa wada'atuhu kurha wa hamluhu wa fisaluhu 30 shahra. Ọlọ́run ní a ti sàsọtẹ́lẹ̀ dáadáa fọ́mọnìyàn wípé ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì o Ọlọ́run wá kọ́kọ́ dákọ̀ àwọn òbí méjèèjì ó wá ẹsẹ̀ fẹ́ sọ ẹni tẹ́ ẹ ṣe dáadáa sí jùlọ kódà kó pé ẹ ṣe dáadáa sí ìyá jùlọ ó wá fẹ́ máa sọ ẹni tí wàhálà rẹ̀ pọ̀ jù Ọlọ́run ní ọmọ àná ò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì máa rántí o àmọ̀ láti òmù ìyá rẹ̀ lóyún rẹ̀ kúrúhá ní ti wàhálà ntọ́kẹ̀kọ́ so ṣe rí kúrúhù gbogbo ntọ́kàn bá kọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé yọ́ padà já sórí ó yàtọ̀ sí káríhù tó ti bá nǹkan tí ẹ̀ bá kórìíra tó lè lè mọ́ wà ń bẹ́ nìyẹn ṣùgbọ́n tó jẹ́ pé kúrúhán in tó jẹ́ pé ọlọ́ni kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum a ní ẹ lọ jagun ṣùgbọ́n ẹ̀mí yín kọ̀ so ẹ̀mí yín kọ̀ oore ni ogun ó sì padà bí wá tẹ́ bá jà so bẹ́ẹ̀ náà ni oyún yá ọbẹ̀ ọmọ ọrọ́jú pátá yá ọ̀run mú yá wá sí gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọmọ bá délẹ̀ tí ẹran máa ń sẹ́ tí ó yóò dùnà tó náà rí inú rẹ̀ bó ṣe rí báyìí tí a ń pè ní alágájá níjọ́ súná ọmọ tí ń káwó tọkùnrin ká rẹ̀ gbanántì ẹ̀ ẹ̀yin lẹ́ ń pawó Ọlọ́run dá so ó sì gbogbo inú rẹ̀ ó máa dùn kóró hànà Ọlọ́run ẹ̀ àwọn ìyá yín wọ́n lóyún yín bá Ọlọ́run wá ní àti lílóyún yín o àti títọ́jú yín o 30 shahra odidi 30 oṣù làwọn obìnrin máa fi ṣe wàhálà ẹ máa gbọ́ lílóyún àti títọ́jú nínú àyà yìí nínú Suratul Ahqaf yìí Ọlọ́run dákọ lílóyún àti títọ́jú ó kó papọ̀ nínú Bákọ́rà ó dákọ títọ́jú nìkan ó dákọ títọ́jú ní ọdún méjì ó wá lọ kó àti títọ́jú àti lílóyún ó pè ní 30 oṣù a jẹ́ pé 2.5 years àwọn àfáà ní 6 months tó lé lórí rẹ̀ yẹn oyún ló ní ìtọ́jú ló ní 2 years àṣé àkọlù muddatul haml àsìkò tó kéré jù tóbìnrin ó fi lóyún òun náà ní 6 months ó kéré kan pé kò tí oyún rẹ̀ tí ó bí o tí ó successful 6 months ni ẹ̀sìn tó bá nírú tí mò ń sọ yìí ẹni ibi tó bá wà nínú ẹni ìwé kankan kókó jáde tó mọ̀ pé Islam kò sí tí ọ̀sán pa rẹ̀ mùsùlùmí mélòó lọ́mọ̀ sáwọn àbá lè sọ eléyìn síbi àti ń wá tí a ti ń jàsówó olókùú ṣe ni wọ́n ti máa sọ ogbe léyìn so àwọn àfáà wá ní obìnrin tó wá lóyún téèyàn kan kú fún ó bímọ lóṣù méjì lẹ́yìn ìgbà tó tẹ́niyẹn kú ó bímọ lóṣù mẹ́ta ó bímọ lóṣù mẹ́rin ó bímọ lóṣù márùn a jẹ́ pé tó bá ilé bímọ ní tó kéré sí 6 months oyún yẹn ti wà ń bẹ̀ ni torí pé mínímọ́ọ̀mù tó kéré fásìkò téèyàn fi máa ń lóyún 6 months ni ìyẹn ni májẹ̀mú tá a kọ́kọ́ fi mọ̀ pé oyún ti wà ń bẹ̀ nígbà tó kúkú ẹlẹ́ẹ̀kejì nínú tá a fi mọ̀
tàbí táwọn àfáà gbé kalẹ̀ ó ní pé tọrọ oríṣiríṣi àwòrán wà ní o àwòrán kejì ní kó jẹ́ wípé kẹ́niyàn ó bímọ yẹn ní tí ó ti kọjá àsọmúdà àsìkò tí àwọn àfáà sọ pé béèyàn bá tiẹ̀ lóyún tó pẹ́ àsìkò wo ni maximum tó pẹ́ jù lọ tóbìnrin lè fi lóyún wọ́n ní tó bá ti lè bí tó kọjá obìnrin lè bímọ ní tí ó kọjá àsìkò kí wọ́n ní ìdájọ́ rẹ̀ tí ìdájọ́ tara ọkọ ni pé kó bímọ ní tí ò tó oṣù mẹ́fà tó bá lè bímọ ní tí ò tó oṣù mẹ́fà ọmọ yẹn ó jogún torí pé ọmọ yẹn ti wà ńbẹ̀ tó bá wá bí ní tí ó kọjá oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tó kúkú tó tó wá tàtàpòrò lé ó fi wá lọ kọjá àsìkò tó jẹ́ maximum tí àwọn àfẹ́sìn tí wọ́n gbé kalẹ̀ àwọn àfáà ní kí ni maximum àsìkò tóbìnrin lè lóyún dà tábì ní pé wò lẹ́yìn ilé bí ọba bí ọmọ ilé òjògùn mọ́ maximum tí àwọn àfáà gbé kalẹ̀ fóyún níní ẹnu wọn wà kó ọ̀rọ̀ tí ń bẹ ó fẹ́ tó 7 àwọn kan lóṣù mẹ́sàn-án ni àwọn kan ní oṣù kiri kálukú sàásọ tiẹ̀ lọ ọlọ́dún 7 wà ọdún 5 wà ọlọ́dún 2 wà inú àwọn àfáà fẹ́sìn ṣùgbọ́n èwo la rẹ́rí rẹ̀ tó súnmọ́ jù ọ̀bí ọ̀rọ̀ wo ló dọ́gba ọ̀rọ̀ tó dọ́gba tí ó lọ jù òun náà ni pé àwọn àfáà ní kò sí ẹ̀rí kankan tí Kùránì gbé wá fún wa àbí tádìísì gbé wá fún wa lórí pé maximum àsìkò ni tóbìnrin lè fi lóyún dà wọ́n ní a máa padà sórí pé nature àwùjọ kọ̀ọ̀kan èwo ni tó common jù níbẹ̀ pàtàkì jùlọ fáwọn obìnrin kí ni orúfù wọn culture wọn níbẹ̀ kí làwọn obìnrin ìlú yẹn táìmù wo ni maximum kí tóbi máa pẹ́ lu ìké kọjá ayọ̀dún báyìí wọ́n ní náà ni ìta máa lò ẹ máa gbọ́ níbẹ̀ wọn ká tó máa lọ ìran tá fi ń sọ fún wa pé ṣé ẹ̀gbẹ́gbà kẹ táwa wà kéke ó Yorùbá níbi ìlífù pé wọ́n ń doyún mọ́yàn nú wọ́n dé ní torí pé Yorùbá gbà pé oṣù 9 ní ẹ̀ gbọ́dọ̀ lóyún Ọlọ́run ọba ṣàdéhùn oṣù 9 o kò bá ṣàdéhùn rẹ̀ rárá gbogbo tí Yorùbá wá gbà ẹ rí pé wàhálà àwọn àfọ ọ̀pọ̀ ojú ló dúdú ńgbà náà tí kálukú fi ń pariwo pé wọ́n doyún ní o àwa ìgbẹ́júmọ́ gbogbo eléyìí ni wọ́n ti dì mọ́nú ni ẹni tí wàá ti bímọ àwọn ológun ọmọ gbowó lọ́wọ́ wọn ayé lóde nígbà tí ayé lajú tẹ́ni ìsìn tó di pé machine tí a fi ń sọ operation ọwà nkẹ̀kẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ wà sí pé doyún mẹ́nìkan nu mọ́ ṣé àwọn ayé ti wá kú ni ń gbọ́dọ̀ pé ẹ̀yìn gbàpá ayé kan dè ọmọ èbó sì fi rinṣẹ́ tu kódà láwọn ìlú tó nítumọ̀ kóbìnrin ẹsẹ̀ máa gbé kẹ̀yìn orí lọ́wọ́ sí o àwọn ọmọ òkè ìnira ni só ti dé kọ́ wọlé wọn fọwọ́ lànà nísìn wọn gbọ́ wọn bọ́ta ló bá tán ìntayé wa ń dè ńgbà náà gbogbo àtàwà ń kéke so tí wọ́n máa gbàpá ayé kan lóde ṣé ayé òun ò sí wẹ́ nísìn torí tó bá ti rọ́jú pọ́tọ́ nísìn ẹbọ bẹ́ẹ̀ tó bá ti wà nísìn yóò bí wọn ó lanu rẹ̀ nísìn wọ́n gbọ́ wọn bọ́ta ṣé wàá ṣe lẹ́yìn sọ nídìí yẹn kankan mọ́ ǹtẹ́ sì ń gbọ́ lọ́wọ́ ó sì lókà ni olókà ni òjò ọmọ wípé ayé ti advance kọjá gbogbo nǹkan ojú ló dúdú ni ẹ fi ń pe nǹkan yẹn ní nǹkan fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n fẹ́ yan ọba ṣebí tẹ́ bá ti sọ pé wọ́n dáfá so inú mọ̀lẹ́bí náà nífá ó ti mú àtàwọn tó wà ní gbogbo fáàsì kò sìn so ifá dúró lé mọ́ ni ara Canada ara US so ifá kan ò lókà so àfọ ìwà kan fò fẹ̀rẹ̀ yóò kó Nàìjíríà pé ẹ̀yin tẹ́ ń gbé èkúrú sórí kíní yìí ẹ̀wọ̀n ọ̀jẹ̀ kúrò ibi tí wọ́n ti ń jẹ ṣàwámà ló ń lọ ifá ya travel lọ ibi tí wọ́n ti ń jẹ ṣàwámà kò fẹ́ jẹ́ ẹ̀kọ́ àtẹ́pọ̀ ifá gẹ̀ẹ́tì ó ti change oúnjẹ so kò sí ẹ̀rí kẹ̀kẹ́ ẹjẹ́ àpàdà sínú Suratu Ra'd mọ́jẹ̀ wọn tó fi bẹ̀yẹn kọ́ ní omi ọbẹ̀ Ọlọ́run ní Allahu ya'lamu àyà 8 Quran chapter kíni Suratu Ra'd Quran chapter 13 verse 8 rẹ̀ so wọ́n bá ní kàní sí àwọn náà rẹ̀ rí pé Kùránì ti ṣàlàyé fún wa lẹ̀ Allahu ya'lamu ma tahmilu kullu unsa Ọlọ́run lémi Ọlọ́run èmi ni mo mọ̀ ma tahmilu kullu unsa gbogbo tí obìnrin kọ̀ọ̀kan máa ń gbé sínú rẹ̀
lọ́mọ gbogbo abo ọjàbo ẹran ni o ọjàbo èèyàn ni o gbogbo ohun tó gbé sínú èmi nìkan ni mo mọ̀ kọ̀sẹ́dà tó mọ̀ ó fi ẹ̀kọ́ mọ́ wulẹ̀ lọ wà kọsẹ̀jáyé ayé kìíní kan ẹ fẹ́ wà kọsẹ̀jáyé ẹ tí bọ́ wà kọsẹ̀jáyé tó lọ́n fẹ́ wà kọsẹ̀jáyé so ń lè ní àkọsẹ̀jáyé gidi kọjá pé yóò jókòó káàdì ìgbà tí ọmọ wa bọ̀ wù nǹkan ṣe Nàìjíríà ni ó dùn ó sí sẹ́rù nù bí tó ti lọ bá wọn tọ́ọ̀gọ̀ kadà tọ́kadà fẹ́ lé ọmọ lẹ̀ pa sẹ́rù bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kó wọ̀ wà wọn bá wà kọsẹ̀jáyé tiẹ̀ tani dànsákì òwù ọlọ́nlẹ́mì nìkan ni mo máa ti ń bẹ́nu gbogbo abo pátá. wà má tagidul arham. èyí tí àpòlùkẹ́ tó wà nínú tí yóò tètè tìbọ́ta kásìkò tó èmi ni mo mọ̀. wà má tazidade. èyí tí ó lékún tí ò ní dínkù èmi ni mo mọ̀ ẹ̀yin náà mọ̀ pé àsìkò bẹ́ẹ̀ lẹ́yìn kó bí èmi ọlọ́run ní kíni ìyá ò lè EDP àbẹ̀wò lẹ́ẹ̀ máa ń ṣe kíní scan ọgbẹ́dẹ́tì kan báyìí wá ọlọ́run ní ẹ̀tara yín èyí tí ó dínkù tí ò ní tásìkò èmi mo mọ̀ ẹwà àtijọ́ tọ́lọ́ ti sọ̀rọ̀ kalẹ̀ èyí tẹ́yìn wò pé ó yẹ kó bí ní déètì báyìí èmi mo mọ̀ tí ó dínkù wà máa tẹ̀sí dáàd èyí tí ó lè kó kọjá táìmù tẹ̀ ń rohun èmi mo mọ̀ wa kullu shay'in indahu bimiqdar. ọlọ́run ní gbogbo nǹkan pátá ni mo ti fàsìkò sí lọ́dọ̀ ara mi mo ti fàsìkò sí èmi mọ́mọ́ kọ̀kọ̀ mọ́mọ́ gbangba má dààmú lórí àkọsẹ̀jáyé èyí tí ò jẹ́ kálọ̀ rẹ wọn ò bó ń tọ́ bá wáyé ni ọlọ́run èmi mọ́mọ́ kọ̀kọ̀ mọ́mọ́ gangan tó lọ bá kò rí nà kankan scammer ni ó fẹ́ scam ẹni mọ́jọ scam ẹ ebi ń pa níbi sọ pé kọ́ ọ máa bọ̀ so tó lè jẹ́ kò nídìí kó polówó ó yẹ káwọn ọmọ lọ tọ́ bá ní tó bá jẹ́ yí pé láì polówó tó gbọ̀n bá kọ̀ǹfàmù tó náà ní tó fi lè tiari yẹn wá kò ní ọ̀hún wá kálukú ń gbowó ni tó ti yé bá mọ́jọ wọn scam ẹ so àwọn àfáà ní kí wá ní èyí tí a rí jù ní pé ọdún 4 wọ́n ní kí nìdí torí ńlá rí bí àwọn ẹgbà wa kọ̀ọ̀kan pàtàkì jùlọ wọ́n ń pe àwọn ìdílé kan ní Banu Ajlan àwọn ìdílé Ajlan Muhammadu bunu Ajlan yìí gbogbo ọmọ tí ìyàwó wọn àwọn fámìlì yẹn ìyá rẹ̀ ọmọ 3 ló bí ọdún 4 ní fi máa ń lóyún ọmọ kọ̀ọ̀kan ọdún 4 gbogbo fámìlì wọn ti wá dàsà àwọn tóbi wọn bá lóyún ọdún 4 ní fi máa ń lóyún síbẹ̀ náà sí láyé ìgbà náà Imam Malik ní bó ṣe rí nù nígbà tí wọ́n bẹ nìkan wọ́n bí wọ́n mẹ́rin kéré pé tóbìnrin tó bá bímọ ní tó kọjá kíní Imam Malik ní subhanallah àdúrà tó lóyún ọdún 4 àwọn Bani Ajlan nìkan Imam Ahmadu testify sí Imam Shafi testify sí so làwọn afáàbí sọ yí pé èyí tí bá ń ṣẹlẹ̀ lásìkò tí kálukú bá wà ó ti wá kọ́mọ́nì àwọn obìnrin tí ń lọ ọdún 2 o so kèé sáyé kẹ̀kẹ́ ló de oyún mọ́yàn ní inú so àwọn àfáà ní tí èèyàn bá bímọ yẹn ní ń tó kọjá oṣù 6 sókè lẹ́yìn ìgbà tó kúkú ó wá ń lọ ọdún kan ó wá pẹ́ tán ọdún 4 tó ti yé bá ní tí ó lè jẹ́ kọ́mọ yẹn àwọn àfáà ní ọmọ yẹn ò ní jogún tó bá ilé kọjá ọdún 4 àwọn kan ní in tó lè jẹ́ ó jogún wọ́n ní tó bá ti kọjá oṣù 6 yẹn májẹ̀mú ni pé sóbìnrin yẹn ó sì wà ní ọ̀dà ọkọ tí ń súnmọ́ àbí ò sí lọ́ndọ̀ ọkọ látìgbà tó kú yẹn ti kú tó bá jẹ́ pé ó wà ní ọ̀dà ọkọ tí ń súnmọ́ ìrújú ti wà àní mọ̀ ṣé sísúnmọ́ yẹn ẹ̀ṣẹ̀ doyún ni ṣùgbọ́n tó yẹ pé kò sí lọ́ndọ̀ ọkọ bóyá òkùnkùn ní January ọkọ rẹ̀ dẹ̀ ti travel láti December tó ti gba Canada lọ ó dẹ̀ ń sọ yí pé oyún wà náà tí ẹ ṣe àsìkò orú ìsìn táwọn obìnrin lọ ń yálè káàkiri ọgá kò oyún wà náà kọ wá bímọ fọdún 2 ọdún 3 nígbà tí ó sì lọ́dọ̀ ọkọ mi tí ó sì lọ rì márì yẹn oyún yẹn náà ní àsìkò tọ́lọ́ ní yóò bí kò tí ì tó ni ọmọ yẹn náà ò jogún oyún inú tàn retí òun so àwọn àfáà ní tó bá sì jẹ́ pé ọba ti kọjú oṣù 6 náà tí ò tí ì tó ìyún lẹ́lẹ́kẹta tí ò tí ì tó àsìkò ọdún 4 yẹn ṣùgbọ́n májẹ̀mú náà ni pé kóbìnrin yẹn ó sáà wà ní kó má jẹ́ pé ọkùnrin míì súnmọ́ bóyá ọkọ rẹ̀ ti travel àbóhùn gangan lọkọ rẹ̀ kú kódà ó tún jáde opó kò tí ì bímọ àsìkò tọ́lọ́ ní ó bímọ ní ètò tọmọ yẹn bá wáyé yóò jogún bá májẹ̀mú àkọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì
òun náà ni pé kó jẹ́ pé ọmọ tá à ń retí yẹn anya ń fásilà ó gbọ́dọ̀ jábọ́ níjọ́ tí wọ́n bá bí mímbátínì ummihi nínú ìyá rẹ̀ hayyan hayyatan mustakirratan tí ó dùn tí sẹ̀mí rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ pé lágbájá yìí alààyè ọmọ ni wọ́n bí ọmọ tí wọ́n ti dá ogún dúró dè tí wọ́n ní ẹ̀dúró náà wà létí ìpíngun ẹnìkan sì lóyún o tọ́jà pé tó bá bímọ o ọmọ yẹn náà nínú ẹ̀tọ́ yìí o gbọ́dọ̀ fẹ́tọ́ ẹnìkankan dùn sí Islam ń sọnù ara nǹkan tí ẹ fẹ́ máa gbéyẹ̀wò nínú ṣẹ̀ríà tí àwọn èèyàn fẹ́ dálẹ̀ láwọn mọ́sálásí nílùú káàkiri tí wọ́n wá ń pariwo ṣé lè jẹ mọ́rọ̀ wọn ń gérí sọ́ọ́ lè jọrọ mọ́rọ̀ pé ẹnìkan jáde lọ pa torí tẹ́sà ń gbọ́ yín ṣẹ̀ríà ọ̀gọ̀rọ̀ fún jẹ́lábì náà mọ ṣẹ̀ríà kọ́ mọ̀ pé àwọn ṣẹ̀ríà tá à ń sọ ni nígbà yẹn kó òun náà sáwòká wọn ni wọ́n gọ̀wọ́ ni o níṣẹ́ àwọn ọmọ gọ́wọ́ Nàìjíríà ni ẹni tí ọgbọ́n kẹ̀kẹ́ yé ìdájọ́ tí ẹ fẹ́ máa dá mọ́sálásí ni sọ́wọ́ kàn wọ́tọ̀ ń dá sí sọ́ọ̀mọ́ ń pẹ́ ó ní ké ọmọ yìí tí wọ́n bá bí afẹ́fun lẹ́tọ̀ọ́ rẹ̀ in tí ó jọ ọgbẹ́tọ̀ rẹ̀ àti dógún dóde àti mọ̀ pé oyún wà ń bẹ̀ tí wọ́n bá ilé bí ló kú mọ́ kò jogún mọ́ ṣùgbọ́n tí wọ́n bá bí láláàyè tó wá padà kú kódà bó ṣe ẹ̀yìn wákàtí 4 ń ló kú ọmọ yẹn ti lẹ́tọ̀ọ́ nínú ogún á yọ ogún yẹn fún pé ẹ̀tọ́ rẹ̀ ni àwọn tí ó bá wá jogún tiẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ṣẹ̀tìrì bá ànábì ní idhastahalla alimoludu sọ́ọ̀rì kan ọmọ tá à ń retí nínú àdìsí mọ́ Muhammad tá à ń retí kí wọ́n bí sáyé torí pé ó wà nù nígbà tó kúkú fún un tí ẹ bá ilé bí tó bá ilé ké jáde ṣe é rí kíké yẹn surakhatu tifli indali wilada ó ní alistihlal kọ́mọ ó ké nígbà tí ẹ bá bí wọn òun náà fi mọ̀ pé ọmọ jẹ́ alààyè ó ní àwọn sẹ́yìn táwọn àfáà gbé kalẹ̀ àkọ́kọ́ ni kíké ọmọ tó bá ilé ké kódà àwọn nọ́ọ̀sì gé kíyàn pé ọmọ tó mọ̀ bá tí ì ké yíyan rẹ̀ sísìn rẹ̀ kọ́ṣọ́ọ̀kì ọyàn àwọn nǹkan yìí òun ni tí ó mọ̀ pé alààyè ọmọ ni wọ́n bí tó bá wá sá àwọn nǹkan yẹn tán tó bá padà kú kódà bó ṣẹ̀ṣẹ̀ ju 10 lọ padà kú lẹ́yìn ìgbà náà alààyè ni wọ́n bí kì í sòkú mọ́ ọláwọn àdájọ́ tí Islam tó gbé wá o kódà tí ẹ bá tó bí ọmọ ló kú mọ́ gan ó tún ní tí Islam ní ká ṣe tọmọ bá ilé pé oṣù 4 nínú tó ti yé bá wọn saktu tó wá jábọ́ bóyá oṣù 5 ní nǹkan ẹ̀kẹ́ ní àbúyẹ́ bá bí ló kú mọ́ bá ní àwẹ̀ àfàsọ sí la á sì kírun sí la tó rí báyìí tó tún máa òkè irú kí alẹ́lẹ́ yìí ọlọ́run sì ń tọ́ da ìtọ́wà náà da ó ní tí Islam sọ ó nínú àwọn àkámùlì jẹ̀ní ìdájọ́ tó wà fún oyún Islam protect gbogbo nǹkan pátá ló jẹ́ pé bóbìnrin bá lóyún tẹ́nìkan bá ilé hun di aláboyún tóyún fi wálẹ̀ ẹni yẹn dáràn kódà bọ̀dọ̀ ọkọ ní bá lọ́lọ́gbáyàwó ń pàánú lóyún bá wálẹ̀ ọ̀daràn so kí ni ọ̀sán ràkúnmí 5 ràkúnmí kan sì ní ìsìn pẹ̀lú gọlọ́run ràkúnmí kò ti wọ bí 2.5 million so sí 3 million so ká sọ pé 3 million so tẹ́mà times ẹ̀ ní ìsìn yọ kẹsà bí 15 million péré so láti ẹ fi only síwájú 15 million only so yọ kàrà sàn sẹ́kù obìnrin mi gan mọ̀ wá kí wọ́n bóun tiẹ̀ sí pa gan kí omi ọwọ́ alẹ́ kọ́ gba 15 million so àyẹn ló ṣẹ̀rí àgọ́ òjè kẹ́lómi òdo lówó bí ẹni wọn bá lágbára ti sẹ́ ìjọba ní ọ̀sán ìjọba ó ti dùn ẹlòmíì nílé kí yéé àìmọye ọkùnrin tó ọkọ òun tó ti fẹ́ lù ú sílé sí oyún tó ti bàjẹ́ mọ́ ńlá tó ti lu tó ti ní nǹkan ṣé wọ́n ṣe wá sí kọ́kọ́ máa ń wùlẹ̀ lùyàwó mọ́ tí ó fẹ́ jẹ gbèsè àìlóṣèré àti ń kó báwo ìmọ̀ sí nǹkan kékeré òfin tọ́lọ́nu so ọmọ yẹn tó ti wá ké àwọn nǹkan táàbù mọ̀ kò kénu kódà ẹ tún máa gbọ́ hikima mi ni pé ọmọ tó ké jáde yẹn kíké ọmọ kí ni máa ń fà ìsìláàmù jẹ́ kó yé ayé pé kò sí obìnrin tó bá ti wà ní bọ́rọ̀ mi tó ti fẹ́ lébọ̀ lọ́hùn ṣàìtọ́nù ọba wọbẹ̀ tó bá ti ń bímọ báyìí ọwọ́ èṣù ni yọ kọ̀kọ́ èṣù ni ọ̀rá ọmọ yẹn ń kó láti lè ké jáde ànábì ní lẹ́yìn Ìsá ọmọ Maryam Jesus Christ nìkan ẹ tún máa wò ànábì tó sọ̀tọ̀ ọ̀rọ̀ pa Jesus Christ ànábì ní wa ummuhu àti ìyá rẹ̀ ó nìkan ní
níjọ́ tí wọ́n bí wọn ní ṣẹ̀tán ọ̀rá yè débẹ̀ kí ló fà torí Anna tó jẹ́ ìyá Jésù Kùránì lẹ ti bá tán Jésù tí ó kún tán pátápátá Anna tó jẹ́ ìyá Jésù ọkùnrin ní ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run mọ̀ fún mi lọ́mọ ọkùnrin mọ̀ fún mi lọ́mọ ọkùnrin torí ìmúránù tọ́jọ́ kọ rẹ̀ àáfàá ni wọ́n jọ ń wọ́ ọmọ fáìmọ̀ iye ọdún ó lóyún tán lọ́kọ́ kú ìwọ́n wò pé ọmọ ọkùnrin ni ńgbà tí ó padà bímọ ó bá rí pé obìnrin ni ibi tó ti rọbí tó ti rí báyìí lónìí Ọlọ́run ọkùnrin mọ̀ ń tọrọ obìnrin ló wá fún mi ọ̀dà wà inni sammaytuha Maryam mo sọ ní Maryam wà ní òhìlù ha ibi tí tó ti bímọ náà ní ọkọ̀ wọ́n náà mo wá ń tọrọ àdúrà báyìí fún ọmọ tí mo bí Mariam yìí àtọmọ tí ó tara ẹ̀ jáde májèké sùn ti ẹ̀ ráyè lọ́nà ọ̀dọ̀ wọn Ọlọ́run ni mo stamp ẹ̀ fún ọ kí wá ní túmọ̀ wíwá tẹ̀sùn máa ń wà yọ kàn rún ọmọ báyìí wípé ọmọ Ádámà tí ẹ bí láyé èmi mo kọ́kọ́ fọ́ ọkàn kò ní kó lórí pánú ìgbésí ayé rẹ̀ wà ilá tí ó bá rí bẹ́ẹ̀ ni gbogbo wa ló ti fún kò everybody ló ti jẹ kó rẹ̀ kọjá lọ but kò ní túmọ̀ kankan ọ̀jẹ́ nìyẹn náà so kọ̀sẹ́ tí ọ̀jẹ́ ìmáàmù Mákà jẹ́ so ọkàn bẹ́ẹ̀ kò kó òun kọ́kọ́ fọ́ ọkàn so ó ti jẹ kóṣù everybody ti jẹ kóṣù but kò ní kó ní palára kankan everybody ló ti jẹ lọ now so tọ́mọ bá ti lè ké bá ọmọ yẹn ó jogún bá gbogbo àwọn ẹ̀yin nọ́ọ̀sì tẹ́ máa ń gbọ́ ọmọ alábàdà pa kéèké ẹni tí ó wulẹ̀ gba alábàdà gẹ́gẹ́ ló ọlọ́jẹun ní kéde ni ó strike lásìkò sẹ́ni tó bá dé ọ̀gá gangan tó bá rúnrún kúrò báyìí yóò ké jáde ìgbà náà yàtọ̀ kí ẹ pé ọmọ so tiẹ̀ nu májẹ̀mú kejì nu tí wọ́n bá ti lè ké dáadáa ṣùgbọ́n tí wọ́n bá bí ọmọ tọ́kàn ọ̀rá nà wọ́n díẹ̀ báyìí tó kú padà àwọn àfáà ní ọmọ yẹn sọ máa láàyè ibi tó ti jáde lọ́họ́ tàbí ká pè sí wípé bí ìgbà tí wọ́n dú kí lorúkọ rẹ̀ tí wọ́n dú kí lorúkọ rẹ̀ kalẹ̀ ẹran tẹ́jẹ̀ wá tí ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ tí wọ́n ń já wàtìwàtìwá ẹ̀ sí àwọn ẹran tí wọ́n dú kalẹ̀ tí ń já wàtìwàtì ìkọ̀sọ́pá láàyè ẹran ni so ibi tọ́mọ yẹn ti bọ́ta ìtàfihàn pé ọmọ àlàyé ni làwọn nǹkan tá a kà kalẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ni kó jẹ́ pé wọ́n ti bí ọmọ àríkò ti wà láyé àwa gbọ́dọ̀ rí okùnfà tí ó jẹ́ kọ́mọ yẹn ó jogún kí ni connectivity tó so òun àtòkù pọ̀ ọ̀nà bo ni ó gbà jogún so tí ó bá ti ṣe léèyàn kò jogún o kì í kà jẹ́ pé ọmọ fámìlì náà sáà ni ẹ jẹ́ ká dúró dè ẹ jẹ́ ká ṣe gbá rárá o a rí pé ṣé wọ́n connect papọ̀ tí wọ́n bá ilé connect papọ̀ kò jogún sábàbù gbọ́dọ̀ wà fún ṣé mọ̀lẹ́bí rẹ̀ ni so Islam wa ní oyún tá wá dúró déun oyún tí wọ́n tẹ́ lóyún tó kúkú òkú kan kú àwa rí pé nìkan lóyún ṣé ká dúró kú wọn fi bí ká tó pín gò ní àbí báwo àwọn àfáà pín méjì lórí rẹ̀ wọ́n ní ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì wọn kú wọn dúró wọ́n ní rárá tó bá jẹ́ wípé a rí nínú àwọn tí wọ́n fẹ́ jogún tí ogun bá fara balẹ̀ pé ẹjẹ́ á dúró kò sọ̀rọ̀ kankan mọ́ á dúró tí wọ́n fi ṣùgbọ́n bá rìn nǹkan tó kẹ́ wò àbáwọn kan sọ pé a lè dúró àmúgbà wọn ò tó bímọ yìí o àwọn sì ti ní bùkátà sówó gbèsè káwọn ẹni tó yẹ káwọn ọsán Islam ní á dá wọn lóhùn àwọn àfáà kan ní tó a bá rí pé àsìkò bíbí yẹn náà ò lè jìnnà á dá wọn lóhùn so ní dá wọn lóhùn jẹ ṣùgbọ́n táwa rí pé Ọlọ́run lọ́mọ gbà o tàbí ó ti jìnnà díẹ̀ wọ́n ní yóò tó sùn márùn wọ́n ní nǹkan lè tẹ̀lé kó tó gbà náà o òkè á wà dá wọn lóhùn bó láti wá dá wọn lóhùn kọ̀ wá sí scam àwọn àfáà ní wọ́n wá fà mọ́ra wọn lọ́wọ́ bó láti fẹ́ ṣe wọ́n ní á kádàrá pé kí ló pọ̀ jù láyé ìgbà náà tí ẹ máa ń bí ìbejì ní èyí tó pọ̀ jù lọ́mọ kan ìṣùgbọ́n ìbejì ni tí ó tó pọ̀wọ́ lé tó jẹ́ pé ní ọmọ tó pọ̀ jù tí ń jọjú ẹ̀kẹ́ nígbà tí Yorùbá náà rí ìbejì tọ́jọ́ ń lójú ní ẹ bá gbà pé òòṣà ìbejì kan wà ọ̀dà ṣé òòṣà àbẹ́tọ́ ṣé ọmọ tó ẹni tó bí méjì àwọn yẹn ti ń bí mẹ́jọ ṣòòṣà àbẹ́jọ wà bọ̀tí ń gbẹ́ náà lọ ọjọ́ Yorùbá lójú pé yéé àbàmì ọmọ ilé wọn bá sọ dé òòṣà nígbà tó yàn án bí mẹ́ta mẹ́rin márùn ní ìsìn mẹ́fà méje mẹ́jọ sì máa wòòṣà àbẹ́jọ kí tẹ̀jẹ́ kìkìdẹ́ ti ń bọgi lásán tí ń ṣe nǹkan mi ọmọ méjì jọ àwọn bàbá wa lójú ńgbà náà ni wọ́n á sọ di òòṣà ṣé ńgbà wọn ní mẹ́jọ 20 wá dé ní ìsìn kọ́ ẹ̀rí kẹjẹ gbé sórí social media tó tọmọ lọ kọ̀kọ́rọ̀ lówó bí mọ́mọ́ láyé òun ọlọ́run ọmọ iye rẹ̀ wọ́n pọ̀ débi pé inú kan náà ló sì ti jáde tẹ́ẹ̀mù ọ̀pọ̀ ọlọ́run lálágbára nu ṣé èbó òbí bèjì sí àmú òòṣà kankan
tẹ́ mọ̀ pé nǹkan ní ṣe Yorùbá kọ́ lọ́ọ́ ṣàánú wa ni níbi ẹbọ ẹ̀. So àwọn àfáà ní a wà gbé lórí pé ọmọ tó wà nù ó lè jẹ́ ọkùnrin méjì, ó lè jẹ́ obìnrin méjì, ó lè jẹ́ ọkùnrin kan obìnrin kan, a ṣà wà kádàrá rẹ̀ náà mẹ́fà. A ńgbà tá bá wá kún gbogbo ogún yẹn kalẹ̀ pé ká sọ pọ́jọ́ pin kí ni ó jẹ́ ṣé yóò jogún bí, tó yẹ kó bá jóbìn kí ni ó gbà ṣé yóò jogún bí, tó bá jọ ọkùnrin méjì kí ni ó jẹ́. A wà wo gbogbo ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tá a pín sí wọn pé wọ́n sì lè bí lókù. A wà wò pé ọ̀nà wo ni èyí tó jẹ́ pé ó kéré jù pé okay tó bá jọ́kùn lápẹẹrẹ ọkùnrin kan ibẹ̀ làwọn tó fi sáyé bóyá ìyá ni o ẹ̀gbọ́n ni o in tí wọ́n gbà tó bá jọ́kùn wọ́n gbà ọ̀nà mẹ́fà láàdógún sí, ìyá ọgbà wà ẹnìkan ọgbà wà. Ṣùgbọ́n tó bá ilé jóbìn ọ̀nà mẹ́fà náà láàdógún sí, ìyá ọgbà 3 ẹnìkejì ọgbà 2 òun padà lọ gbà 1. Ẹ rí pé èwo ló kéré jù tó ní 1 àbí tó jẹ́ pé tó bá jọ́kùn a wà kádàrá pé ọmọ yìí àgbàpọ̀kùn ni ẹ jẹ́ á fún ìyá ní 1 ká fẹ́ ẹnìkejì yìí náà ní 1 ká wá kó 4 yòókù pamọ́. Sẹ́mọ̀ tí ẹ bá tiẹ̀ bí lóbìn tó jẹ́ pé 2 ló yẹ kí ìyá ọgbà àtẹnìkejì tí ẹ jọ wà ń bẹ̀ tí ẹ jọ fẹ́ jogún á kà lọ mú nínú 4 tá a ti fi pamọ́ ìwọ gba 1 ìwọ gba 1 sí, ìyẹn ni ń tọ́ dájú jù. Á wà àti sífà side a kó ogún tó pọ̀ kọjá ogún ọmọ méjì tí ń bọ̀ lọ méjìlá kádàrá ọgbọ̀n tí ń tá kó pamọ́ ju ogún ọmọ méjì lọ. A kẹwàá fáwọn yòókù tí ẹjọ́ fẹ́ jogún pé ẹgbà ẹ mánéjì ẹ̀ náà ń tó kéré jù ní nínú gbogbo ọ̀nà mẹ́fà tá a gbà wo pé ọmọ ilé jọ́pin ó lè jóbìn ó lè jọ́kùn kan obìnrin kan ó lè jóbìn méjì ó lè jọ́kùn méjì wọ́n lè bí lókù ma so ó lè jóbìn ẹyọ kan. A wá rí i pé gbogbo ọ̀nà tá a ti gbà ya dárágàmù ẹ̀ lẹ́bàá ẹ̀ a rí i pé èyí tó kéré jù tẹ́ lè gbà ní ẹ lọ́ máa bomi lórí iná kẹ́kẹ́ máa gbọ́ bùkátà lọ tí ẹ bá ti bí tó bá jẹ pé ẹ bá gbà kan á jẹ mà nígbà tá a bá wo calculation á yọ fún yín tẹ́ ẹ bá ní gbà kó mọ́ kò ní jẹ́ wípé àti fún yín ní ntọ́pọ̀ wọ́n á lọ bímọ àwa ní ẹ lọ mú wá ń bi nǹkan ọwọ́ yín kò lè ṣeé ṣe mọ́ bùkátà ti gbé lọ ṣerú àsìkò yìí táwọn èèyàn ti wà ní sápá gidi yóò ti náà nǹkan tó kékeré òun ò lè fi nǹkan kálẹ̀ mọ́ inti Islam sọnù ká mọ́ bá fi ráìdì ẹ̀ tí ń bọ̀ sẹ́sìn tó wá ń kọ́nsídà ọmọ tí ń bọ̀ láyé ní ọ̀wà ní pín ara ayé nípìn tiẹ̀ gbogbo ta wá kàkalẹ̀ ó tó wá kọ ẹni tó bá sọnù ọkàn rìn lọ́nà ni kò dé mọ́ bó láyé sí property rẹ̀ abẹ́ nìkan kú ọmọ rẹ̀ tó ti rìn lọ sáàfù ní property ìgbà mélòó ní Islam ní ayanjú rẹ̀ gbogbo nǹkan yìí inú Kùránì nínú àdìsí láti bá ẹ wá bá ń sọ ẹ sọ nú ẹ̀sìn tó wà ìdí tí Islam fi lọ́tànú o kọ́lọ̀ ń kọ́ sànú wa á fàyè gba ìbéèrè kọ́lọ̀ ń kọ́ ìtaṣọ ẹ̀ kọ́lọ̀ mọ́ sí ní ìbàlẹ́jọ́ á kàn gbìyànjú lórí kíbò láti gbọ́ yé ẹ̀kọ́ kéw tíyàn máa ń kọ́ àwọn tó bá ti jí dònú kéw dáadáa ni ṣùgbọ́n káàkà lè mọ̀ yìí pé ìṣẹ̀rí àti ẹ̀fẹ́ sọnù kí lọ́kàn ọ́ olókùn ṣòkú kíní kan kéèpẹ̀ kí lọ́kàn ọ́ tẹ́ wọn sọ pé wọ́n fẹ́ máa lè ṣẹ̀rí àwọn máa lè kíní kan o àwọn tó wà nú ẹ̀sìn tí a nù o kì í kàn sẹ́sìn àǹdáwákà ọ̀rọ̀ kan káàkiri àbáwọn sọ pé owó tẹ̀ mú bóyá sówó wa sàárè ìyà tí ń jókòó nù sàárè kọ́mọ́jẹ̀ yá àwọn owó gbá owó àwo máa wá jó láàrin àwọn obìnrin kọ́ lọ́rọ̀ ẹ̀sìn o kọ́ lọ́rọ̀ sànù wa 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Apá àtàrọ̀ o. Yes sir. Ẹkúnṣẹ́ ọlọ́run ọba àlekọ́lá yóò gbó sí yín o. Aláwọ̀ mi sá. Ọlọ́run ọba yóò jẹ́ tẹ̀mí ní okun o. Aláwọ̀ mi àtẹ̀yìn náà o. Èmi orúkọ tèmi ní Adéníyì. Èmi ń gbádùn ọ̀rọ̀ yín. Yes sir. Èmi ń gbádùn ọ̀rọ̀ yín ní èsì tèmi tí mò ń gbádùn ọ̀rọ̀ yín bàbá. Ọlọ́run jẹ́ kẹsẹ́ lórí dáadáa o. Àmì ò sẹ́yìn náà ẹ sáà rí pé Ìsìláàmù lọ́nà. Wọ́n ti já. Bàbá wa ẹ má gbádùn rẹ̀ lásán o. Ìsìláàmù lọ́nà ni o. Wa alaikum salam. Wa alaikum salam drakatu. Àjọ ìyàgbà. Orúkọ mi ni àbáṣà láti ní àánú ìtọ́lọ́wọ̀ yìí yóò fi ayọ̀ lójú ẹni àtúntàdé ìdílébàdàn. Adúgbẹ́jọ́ ló gbogbo ìgbẹ́jọ́ ń sọ ẹ lójú ẹgbẹ́ pé àwọn àfáà láti lẹ́nugbà wa jáde. Àmọ́ tí mú nẹ́tíwọ̀kì ó já ni o. Àwa kọ́ la já o. Hello. Hello sir. Mo ń gbádùn ọ̀rọ̀ yín ẹ dákun Ọlọ́run jẹ́ pẹ́ fún wa o. Àmì sà. Torí pé
àwa tá a jẹ́ pípẹ́ irọ́ làwa ń pa irọ́ ni irọ́ lásán ni irọ́ la gbé dání àbòsí gbogbo àbòsí láyé ọwọ́ wa ló sì pèsè gbogbo àbòsí láyé ọwọ́ wa ló pèsè kò síbi níbi iṣẹ́ àádàbòsí gbogbo fẹ́ẹ́ká tó kú gbogbo ayé yìí kọ́ sàgẹ̀tì wà nìkẹ́ sá káká máa lò ó ṣùgbọ́n bá a bí ikú sórí ẹ̀ ní mẹ́ni ẹ má jẹ́ fẹ̀yìn lẹ́yìn gbogbo láyé ìtọ́jọ́ pé ọ̀rọ̀ jọ lẹ́yìn bí ikú wà ní ọ̀sàlàyé sàárè síbi tí wọ́n ṣàlàyé sàárè kò sí irọ́ lásán làwọn mú ọlọ́run jẹ́ mi ní òkú. bàbá wa ẹ má bínú sá o kò káwọn èèyàn máa rò pé wọ́n ń ṣe wọ́n ṣe prank ní ìmọ̀yìn rí o ṣé ẹ̀yin ṣe mùsùlùmí tòótọ́. kí lẹ wí sà. èmi ṣe o orí pàtó kódà mo ti ròdòdó gbá mú níbi ọ̀rọ̀ mi ti ròdòdó gbá mú bẹ yín sọ̀rọ̀ adépọ̀jù mo rí láti ní ìlọ́bẹ̀rẹ̀ kan mọ̀ fún tẹlifíṣàn báyìí mò ń kà ní mo ti rí gbogbo àwọn. ẹ wọ́n dọ̀kọ̀ bàbá wa ń gbé ròdòdó gbá mú ẹja tẹ̀ lódòdó. gbogbo àwọn àṣírí ọ̀rọ̀ mbẹ́. ẹ dákun ẹja tẹ̀ lódòdó ẹ gba síláàmù ni. ẹ dákun ọlọ́run bá ní sí rọrùn inṣàlá máa gbá nọ́mbà yín jáde tí máa padà pè yín. Assalamualaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alama mi. Bàbá wa láti pápẹ́ lẹ́yẹ. Ọ̀pọ̀ ìgbà mo máa bẹ̀rẹ̀ pé kíláàsì lè máa ṣe báwọn alásùnmọ́ tí wọ́n níwà tó dáa tí wọ́n sì ṣe mùsùlùmí torí bí ṣe ń wù mí ẹni tí ọ̀wọ́ ẹbí òrí ránṣẹ́ fún ẹ ń rìnrìn ẹ̀rù ọba ọ àdìyẹ sẹ́wọ̀n àárọ̀ mi wọlé bá ṣe kọ́lọ́ dákun bá ní kí wọ́n lè gba Islam. Bẹ́ẹ̀ ṣe ń sọ ìwọ́n rí mi máa gbé nígbà tí owó ṣẹ̀ṣẹ̀ sùn lápò ọ̀ ní tẹ́ bá ti borí program ṣe ẹ̀ ní máa padà sí ibú ẹ̀gbọ́n ayọ̀. Alama mi sá. Jazakumullahu khairan. 09098889939 091292939. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yes sir. No sir, no. Yes. Ìbéèrè ni pé àwọn kan dákẹ́ mọ́ ní àkúdá ìjọ ṣé àdídì ṣé ó wà ní òkúra bẹ́ẹ̀ pé àkúdá ìyá wa. Kò sákúdá ìyá iṣẹ́ àǹjẹ̀nú ni so ẹ ń bá ti kú àlùkámà tí ẹ ti tó gbogbo ohun tí àwọn èèyàn máa sọ pé àwọn ọ̀rẹ́ nìkan bì kan irọ́ lásán ni so kí dẹ́ kó wọn ọ̀rẹ́ nìyẹn o ṣùgbọ́n níbi ẹ ṣe operate kì í ṣẹ́ni yẹn gangan lẹ́rí mọ́ èṣù ló fẹ́ dá wàhálà lẹ̀ láti lè bá àbàlìkíámà jẹ́ nínú Suratul A'raf kọ́ ni nígbà tí Ọlọ́run dáná bí Ádámù tán tó ní kí gbogbo mọ̀lẹ́kọ̀ foríbalẹ̀ fún tí èṣù yarí tí ò foríbalẹ̀ ìwọ̀n ń sọ fọ́lọ́run pé wọ́n náà torí ẹni tó fi sọ̀ndọ̀ lórí ibú ni àbí òun ó sì máa gbọ́wájú yọ òun ó gbẹ̀yìn yọ òun ó gbọ̀tún yọ òun ó gbòsì yọ kódà wọ́n náà ó rí pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọn ò ní mọ̀ wọ́ Ọlọ́run lólóore ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mọ̀ lẹ́yìn tí wọ́n máa dúpẹ́ fún àwọn àfáà ní tafsir wọ́n ní gbọ́wájú yọ tí Ṣàítánì sọ máa dá wájú wa làlìkíámà wa gbogbo tí ó jẹ́ kọ́rọ̀ làlìkíámà òye wọn máa dàrú wọn lójú ni ẹ̀yin wọn láyé tí wọ́n filẹ̀ máa jẹ́ òye wọn ayé yẹ everybody wájà àlìkíámà lọ àlìkíámà lẹ́ẹ̀ máa dààmú lẹ́wọ̀n èrúyà ẹ̀sìn báyìí máa kírun níjọ alákùntà lẹ́ ń bẹ́ẹ̀ nu fámìlì yìí pé dákun ya lágbájá tí ẹ máa gbìyànjú ọmọ mu gàrí díẹ̀ gẹ́mọ́lé tó fẹ́ máa mú ìpọ̀ kó ní ẹjẹ́ máa mú tọ́lọ̀ ní ìmọ̀ ní ẹ máa bá abẹ́ lọ́n kọ́rọ̀ àlọ́rùn ó sì máa bá abẹ́ lọ́n pé kí ó jẹ́ gidi ọ̀rọ̀ lọ́rùn pé gẹ́mọ́lé náà lọ́ fẹ́ máa jẹun tàbí kó ní ẹ sáà máa bá abẹ́ lọ́n kí n tiẹ̀ lé mọ́ kóhùn títí ti ń bá rọ́kọ̀ ní sáà máa ń wù mí kí n jókòó bẹ́ẹ̀ ni so kálukú ọ̀rọ̀ kọ̀ yọ ọ̀họ̀ yóò rí kiri kẹyà ní ká máa bó ń bẹ lọ so iwájú yẹn inú tẹsù fi máa ń dàlí ká máa rí ni pé ẹni tó bá kú tẹniyìn bá ti ìṣẹni Ọlọ́run tí èkìrun tàbí kò láwọn ẹ̀kọ́ kan tí Islam gbé wá èso ọlágbára àti lu àwòrán rẹ̀ kó gbé àwọ̀ rẹ̀ wọ̀ káwọn yóò lè bá mọ̀ kí ìlú kan bẹ ìlú àwọn òkú ni ó ibẹ̀ làwọn èèyàn ń dá lọ irọ́ lásán ni àǹjànú lẹ rí ó rí pé ńgbọ́ tó ń lórí orí rẹ̀ dìde jàn só lè jẹ́ ní kórìí rẹ̀ ó dìde so òun kọ́ ó níbi tí máa ń ṣẹlẹ̀ so àti sọ́ọ́rí gánà àti sọ́ọ́rí nígbà tá à ń sọ̀rọ̀ àwọn àjànú lórí prógámù yìí 09098889939. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àbúyẹ̀ sẹ́rọ̀ ni. Okay sir. Aláwọ̀ yóò gbà ní ìjọsìn. Alámà mi. Òdodo ọ̀rọ̀ nínú tẹ́tí ń bá wa sọ ò ní pé àwọn mọ̀násìkì ẹ̀sìn wọn ní fẹ́ tẹ́wọ́ gba ṣẹ̀ríà tá à ń sọ yìí
torí pé ọ̀tá alẹ́ gangan kọ́ ni wàhálà ìsìláàmù ọba àlekè ọlá tó ní yóò máa bá wa kíyèsí. ẹ dákun ìbéèrè kan ni mo sáré ní nínú tẹ́ ẹ sọ. Ànábì wa Muhammad ní tá a bá fẹ́ súnmẹ́lẹ̀tọ̀ wa ká ṣàdúà pé èṣù ò ní nípa lórí ọmọ yẹn. Pẹ̀lú tẹ́ wá ń sọ sí pé gbogbo èèyàn pátá yóò tún jẹ́ Jazakumullahu khairan. gbọ́dọ̀ bá wa pàtó. Ànábì ní gbogbo ẹni tó bá sọ Allahumma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtani kó tó súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ tọ́lọ̀ ń bá kádàrá kí nǹkan yóò dọ́mọ la yadurruhu shaitanu abada èṣù òní ní ọmọ yẹn lá àwọn àfáàní kí ni túmọ̀ abadan ìtọ́ ẹ̀ pé náà gbèsè ayé rẹ̀ ẹni yẹn ò ní sọ ẹrù rẹ̀ kábí ìbínú Ọlọ́run kódà bọ̀ bẹ̀rẹ̀ rádáadáa yóò sọ kábí ìyọ́nú Ọlọ́run torí àdúrà àjọ kìíní késù ọ̀wáńjọ́ tí wọ́n bí un tàbáwọn àjẹnù kún ọ́ fọ́ra là kò ní lánú gbèsè ayé rẹ̀ nínú òjò ní àlà. So àmín. Hello, salaam alaikum. Yes, sir. Nǹkan tẹ̀ sọ dáadáa o. Okay. Ẹ̀wá ìfẹ́ ìlú ìjìnlẹ̀ lórí kalẹ̀, òbìnrin bá forí kalẹ̀ lẹ́ẹ̀kan, wá rí kíláàkà kejì lọ, wá rí pípẹ́ èkejì ní èmi ìjìnlẹ̀ lórí forí kalẹ̀, wá ìkíníkà sí ní. Nǹkan tẹ̀ sọ yẹn dáadáa ọjọ́ sì ti lọ. Kíní yóò clear dáadáa. So bóyá ẹ lè send ẹ lórí message torí àsìkò wa tí ó ti lọ. Inshallah àtúnwá àdó tó wá di ọjọ́ mẹ́jọ. Ayé tó dojú rú ẹjọ́ ayé kọ́, Ànábì ló sọ̀rọ̀ tẹ̀dá ògbà òdì tẹ́ bá tẹ̀lé kẹ́tò lè sinmi gbogbo tí àwílẹ̀ kúkú ti gbá gbogbo èèyàn tó yẹ kán gbà tí ó gbà gbogbo wọn náà ó ti kábàámọ̀ bọ́nú. Alhamdulillahi rabbil alamin. Àní rí jìbá lérè tí yé tó Al-Basira fún ti òní. Àmójọ́ ẹ̀rọ wa fún àkókò tí a wà yọ̀gbẹ́ni Adébáyọ̀ àmì ìní ọlọ́bọ́ tí ni wà tó ń jẹ́ kẹ́ máa gbọ́ wa kétékété ńlẹ̀. Ká má gbàgbé wá sí ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí ó máa ń wáyé ní mọ́sálásí Ọjà'ba. Yóò tún wáyé ní ọjọ́ Wednesday tó ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run ní aago 5. Fáta bá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn, a lè pe nọ́mbà àwọn sáàsù àbí ká sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn sórí nọ́mbà yìí 070-1064-39 070-1064-39. Orúkọ tèmi ni Ridwanullahi Muhammad Jami aka Mọ́jì Ọbàjẹ́ oníwàkà súnà. Ìpàdé tó di ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí ní Ọjà'ba pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Ma'a salam. Labbaik Allahumma labbaik. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah tó ṣe hajj 2024 nírọ̀rùn lábẹ́ ìdarí ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Muslim Pilgrim Welfare Board. A sì tún fẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé FNSC pẹ̀lú àtìlẹ́yìn tó gbọngbọ́n tí wọ́n ṣe fún wa. Hajj 2024 fi kẹsẹ̀ járí tó fi mọ́ gbogbo aṣáájú ẹ̀sìn pátápátá àti gbogbo mùsùlùmí pẹ̀lú àwọn òjáàjì wa. Ọlọ́run Allah ó gbà á níjọsìn fún gbogbo wa. Ètò ti tún wá bẹ̀rẹ̀ báyìí fún hajj 2025. Ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ti ṣí. Ọ̀pọ̀lọpọ̀ ètò tó fi mọ́ ìgbésẹ̀ ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé láti mú hajj 2025 rọrùn ní wẹ̀lẹ̀mù. Láṣẹ ní ẹ máa bọ̀ báyìí láti wá